adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí àpàdé ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore tí Ọlọ́run bá ṣe fún wa tó tó ṣe wa kò sí orí ilẹ̀ ayé lẹ́nu àmà lóore ó ní kí jímà tó ní kó bá wa láyé gẹ́bà ìsọ fún náà wá síwádá àti ṣe pé ìní bí owó Yorùbá ni wọ́n ní ìdùnnú ṣubú láyọ̀ inú tó wọ́pọ̀ inú ọjọ́ ilé ayé fáà mùsùlùmí àbí tí ó wọ́pọ̀ inú ọjọ́ ilé fáà mùsùlùmí onírú ọjọ́ òní ọjọ́ jímà ní ọjọ́ ọdún ni ẹ̀rẹ̀ ìṣmá yawmul jumu'ah máa yawmul eid kí ọjọ́ jímà àti ọjọ́ eid kí wọ́n pàdé kí wọ́n papọ̀ kò wọ́pọ̀ torí díẹ̀ làwa mùsùlùmí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a ní ṣe látàyé Ànábì sallallahu alaihi wasallam lórí irú kí jímà àti ọdún papọ̀ báyìí ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sìn wa lé lórí ọ̀rọ̀ bí oríṣi márùn ni ṣe ìtàbá ti kí ìdísà ní kí jímà mọ̀ ṣe á kí ìd á kí jímà ní àbọ́kan dípò ọkàn àbí á dìlé ìd tí ìdásíkò jímà bẹ́ẹ̀ lọ ló ṣe ọ̀rọ̀ táwọn àfáà ní lé lórí tí ìtàbá kí jímà àbí tàbá kí tí ń jọ yẹn tó tún dìpọ̀ náà ká kí jímà àbí ká lọ káìlá ó ṣìríṣìíríṣìí láwọn ọ̀rọ̀ táwọn bá ṣe lórí gẹ́bà ẹ sọ fún wa kò dín ní ọ̀rọ̀ oríṣi márùn ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn bá ṣe lórí ṣùgbọ́n ìtọ́dọ́gba jù tá mú dáì náà ni ká kí Eid ní àsìkò Eid ká kí jímà lásìkò jímà ìyẹn ni fatiwa tí a ṣe fún wa ìyẹn lábí wá tó wá wà ń bílé ní lẹ́gbàtà ti kírun ìdí tán tàbí wá fẹ́ kí jímà báyìí pé tó dọ́gba jù nìyẹn ká má jẹ́ kí kan díkan lọ́wọ́ àti kí jìdárí jímà là ń kí lọ́wọ́ kọ́lọ̀ọ̀bá kó gbà níjọsìn fún wa kó sí ní ọdún ayọ̀ ọdún ìdùnnú ọba tó ní ká rí Ramadan ọdún yìí táàrí pìlẹ̀ táàrópin èyí tó ń bọ̀ náà abẹ́ Ọlọ́run bá ó sì jẹ́ kí lè bá wa láyé kò náà bá wa láyé músà ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ fún wa mọ́sí Ramadan ọdún yìí ní òpin Ramadan tágbà láyé gbogbo ń dáa wá gbé láyé wá sí ń bẹ̀ gbogbo ẹgbẹ́ fúra táa ṣe ń bẹ̀ ìrọ́lọ́ má dádú wà láyà à ń bẹ̀ ní Ọlọ́run wọ́n lọ bá aláàánú bá ti gbàdúwà ẹni mọ́sẹ̀ gbàdúwà wa kí wá ní ìbánisọ̀rọ̀ alẹ́ ni ìbánisọ̀rọ̀ alẹ́ náà ni wípé ìbéèrè ni máadá ba'da Ramadan kí ló kù lẹ́yìn Ramadan bimáadá nuwaddi'u shahr Ramadan kí la fi dágbére fún oṣù Ramadan tó pé láti alẹ́ àná tí wọ́n ti ní àrí oṣù Shawwal Ramadan ti tán ó ti lọ ad-dayf àlejò ní Dayfur Rahman àlejò ọlọ́ba láàánú alladhi nazala ilayna awwal shahr tí ó wá bá wa ní nǹkan bí oṣù kan sẹ́yìn makatha fina 30 yawman àlejò yìí Ramadan ọdún yìí ó lò 30 ọjọ́ pẹ̀lú wa ìgbà mí ń bẹ alò ọjọ́ 29 gbélé yìí lò 30 ọjọ́ pẹ̀lú wa ní ìbámu súnà Ànábì عن أبي هريرة رضي الله تعالى عنه أبو لغبا روا
qala rasulullahi sallallahu alaihi wasallam ó ní àná sọ pé sumu li ru'yatihi waftiru li ru'yatihi fa in gumma alaykum faqul idda 30. ó ní àná sọ pé ẹ gba àwẹ̀ ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ látara rírí oṣù ẹ dá àwẹ̀ yín dúró látara rírí oṣù tẹ́ ẹ bá wá rí oṣù ẹ kọ òǹkà kó pé 30. àti àdísì Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ó ní àná sọ wípé innama sha'ru 29 yawman pé ń tàà ń pè ní oṣù lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ 29 ni fala tasumu hatta taraw ẹ gbọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ àbíkẹ́ rọ́sù wala tuftiru hatta taraw ẹ gbọ́ dáwẹ̀ dúró àbíkẹ́ rọ́sù fa in gumma alaykum fakmala iddata shahr 30. tẹ́bà wá rí oṣù ẹkọ̀wà kó pé 30 aw kama qala sallallahu alaihi wasallam. ẹ̀rì nígbàtá bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan ọdún abẹ̀rẹ̀ bi ru'yatil hilal pẹ̀lú parí oṣù nígbàtá parí àwẹ̀ ọdún àparí bí ikmal 30 yawman pẹ̀lú pàákà òǹkà pé 30. a implement àdísì labala méjèèjì níbẹ̀rẹ̀ a implement níparí implement ìrí oṣù láfi bẹ̀rẹ̀ àwẹ̀ pípé oṣù láfi parí àwẹ̀ lásọ yìí pé kò sí fẹ́nú ń bẹ̀ àdájọ́ ilẹ̀ fọ́lọ́un àìsọ pé báyìí láàgbà yọ́lọ́n bá ní àgbà ní ṣùgbọ́n pọ̀lọ́ bó ṣe ní ká gba 30 àwẹ̀ lọ́dún adúpọ̀lọ́dọ̀ Ọlọ́run mọ́sá ìgbẹ́jọ́ tún wá gẹ́bẹ̀ sí wá mọ̀ wípé a pè Ramadan a fi wé àlejò Ọlọ́run gbogbo gbàlejò láyé nígbà àlejò bá ń bọ̀ yóò múra lẹ́dẹ̀ gbogbo gbàlejò láyé nígbà àlejò bá ń lọ yóò dágbére fún níjọ́ náà lọ́hun gbà tí Ramadan ń bọ̀ ní orí Minbar náà ni akọ alẹ́kọ̀ọ́ fíkìl ìdád wal-istidad Ramadan àgbọ́yé bóòlá sí múra lẹ́dẹ̀ Ramadan táa fẹ́ gbàlejò rẹ̀ táa só rànràn àwọn ìmúrálẹ̀ ìmúra ti inú ẹ̀mí ni ìmúra tó kún ara ní ti ìnáwó ní ti ètò ní ti ma ní táa káàkàá tí ń lọ bí 11 táa fi múra lẹ́ Ramadan ó ti wá lọ báyìí bá ṣe wá gbàlejò tá bá fẹ́ sin àlejò náà tá fẹ́ dágbà àlejò àdágbà àlejò náà ni ẹ̀rì àdágbà àlejò ní fílìn táà fi gbàlejò ọ̀tọ̀ fílìn táà fi dágbà àlejò ọ̀tọ̀ ẹ̀rì a ma jẹ̀rán pàlejò ń bọ́ gbà fẹ́ gbàlejò nígbàlejò bá ń lọ tọ́ ipò tí àlejò bá wà ní ẹ̀mí wa ní ọ̀sọ̀ bá ṣe dágbére fún ni ó máa lẹ́mìsinsin ọ̀pọ̀ àpẹẹrẹ ọkọ ìyàwó ìlú kan ló ń gbé ọ̀tọ̀ ìyàwó ẹ̀ ń gbé ìyàwó ẹ̀ wá bẹ ewó nílùú tó ń gbé abẹ́ máa padà lọ ẹ̀wò feeling tí ọkọ ìyàwó tó fẹ́ sin ìyàwó ẹ̀ padà síbi tó ti ń bọ̀ tàbí òbí ni tàbí ọ̀rẹ́ ni tàbí olólùfẹ́ ni ẹ̀rì àwádá àmọ́ sí ọmọ kí ó sáàfà àfẹ́ ẹwọ́ fẹ́ máa lọ wò fílì tàbí sin àfá àwá pé lọ látara makanatu fi qalbina aw fi qulubina látara ipò rẹ̀ ní ọkàn wa ẹ̀rì a mọ̀ ní fílì a mọ̀ ní jẹ́nà kódẹ̀gbà mí ń bẹ bá fẹ́ dágbé fúnra wa pẹ̀lú omijé lójú ni bìdùmọ́ ẹ̀rì àmìrà táàmà sọkún olólùfẹ́ ìlọ́fẹ́ lọ tàwà máa ronú ojú látò padì mátàlẹ̀kọ́ bẹ́ẹ̀ na Ramadan ìgbò ní pàdé àwa pẹ̀lú ẹ̀ sáàtì ẹ̀ tó láǹfààní sí má kátó lọ kátó kù lábáyìn láǹfààní wọn kan bẹ wọn láǹfààní tí láṣẹ wọn ní tọdún yìí àwọn kan ájọ bẹ̀rẹ̀ ní wọn sílẹ́mọ́lẹ́ ní kódà lánàá ọ̀kan àwọn tó súnmọ́ wa wọ́n sì rìpọ́ọ̀tù wọn pé wọ́n jáde láyé oníwòsí wọn ẹ̀rì
àjọ bẹ̀rẹ̀ ni ta lọ sọ fáwọn náà pé lẹ́yìn eré àgbà mi fílì ẹni ká máa rọ̀ ọmọ ṣe ṣe kí Ramadan má bà mí láyé má sọ́tán náà nù ó sì pàtàkì ilé ni ọ̀rọ̀ àkọ́kọ́ Ramadan ń bọ̀ bá ti dé ó ti lọ kí ló wá kù kí ló kù agbọ́n tó kù fáwọn mùsùlùmí nínú tó kù òun náà ni at-taqyim wal muhasaba tàbá wà sincere pẹ̀lú ara wa agbèrò alórí òṣùwọ̀n tí a ń pè ní evaluation a evaluate our Ramadan this past Ramadan a evaluate ara wa lé lórí ọlọ́niyá ayyuhalladhina amanu taqullaha walitanzur nafsun ma qaddamat lighad wattaqullaha innallaha khabirun bima ta'malun lọ́n tí ẹgbẹ̀rún bá gbọ́ ẹ̀páyọ̀ lọ ẹwọ kí lẹ́yìn ti síwájú ọ̀la examine yourself gbẹ̀rẹ̀ lórí tí síwájú ọ̀la ọ̀la bẹ̀rẹ̀ náà lè kí á mọ̀ kí là ń fi pamọ́ kí làwọn nǹkan tá ń tọ́jú pamọ́ dọ̀la ọ̀la lè kí á mọ̀ ní ọ̀sọ́mọ́ ẹ̀ ọlọ́ni ẹ̀páyọ̀ ọlọ́run ẹmù gbogbo dáyẹ̀sí ọ̀pá fún ọlọ́run ẹ má ṣe ẹ̀ kọkàn sọ́dọ̀ ọlọ́run ẹ má gbàgbé kẹ má gbàgbé ara yín àwa gbìrà lóró ẹfà ló ṣe ń rẹ̀ ó mọ́ ń wá ní àwọn ìpele oríṣiríṣi ọmọ at-taqyim wal muhasaba ala mustawa al-afrad ó ní ká gbéra lórí òṣùwọ̀n individually ana wa anta èmi àti ẹ kí n gbéra mi lórí òṣùwọ̀n kí wọ́n náà gbéra lórí òṣùwọ̀n ọkọ kó gbéra lórí òṣùwọ̀n ìyàwó kó gbéra lórí òṣùwọ̀n ọmọ kó gbéra lórí òṣùwọ̀n ẹ̀gbọ́n àtàbúrò kí wọ́n gbéra lórí òṣùwọ̀n àfá àtàwọn àjàmá rẹ̀ individual kí wọ́n gbéra lórí òṣùwọ̀n ó sì pàtàkì ala mustawa al-fard ní ojú pọ̀nà ẹni kọ̀ọ̀kan lẹ́yìn náà ala mustawa al-usra tabakó lórí yẹn ẹbí kọ̀ọ̀kan kí ẹbí kọ̀ọ̀kan kí a gbéra lórí òṣùwọ̀n tabakó mẹ́yẹ ala mustawa al-jama'a jama'a kọ̀ọ̀kan kí a gbéra lórí òṣùwọ̀n mọ́sáàsì wà yí jama'a kan ni kàwé ló jama'a tí ẹ jama'a yí náà kódà wà dáalé à ń ṣe ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ ẹ̀sìn jama'a kan náà ká náà gbéra lórí òṣùwọ̀n lórí Ramadan kó tó wá kú ala mustawa al-umma umma náà lápapọ̀ kagbà lórí òṣùwọ̀n umma wa Nàìjíríà yìí àwọn ará Nàìjíríà umma kan ni umma àgbáyé umma kan ni gbogbo ẹ̀ ni a máa ń gbà lórí òṣùwọ̀n kí la fi wá òṣùwọ̀n yìí o náà ni kí la fẹ́ ṣe nígbà Ramadan bọ̀ what are our aims and objectives ìdálà fẹ́ ṣe kí la lálẹ́ wa nígbà Ramadan bọ̀ bá wá láyé lójì láì ní àlàálẹ̀ mo fẹ́ káyé Al-Qur'ani ní báyìí Ramadan mo fẹ́ fún yẹ ní báyìí ló jẹ Ramadan mo sì fẹ́ kí tàràwí mẹ́rẹ̀ ìrìnà tí mo fẹ́ máa yàn rí yẹ láwàá wò tàbí àdódó òṣùwọ̀n láti wá makílá wọn lórí dáadáa fẹ́ ṣe yìí ìbẹ̀ ni wọ́n ti máa ń wá ìjánpé ní mihawiyya percentage kí ni mo gbà
ṣé 100% ni, ṣé 90 ni, ṣé 80 ni, ṣé 50 ni, ṣé 40 ni, ṣé 30 ni, ṣé 10 ni, ṣé 5 ni, ṣé 2 ni, ṣé 1 ni, ṣé 0 ni. Okù oṣù ní kò ní máa manú ẹ̀tùwẹ̀ ní Umar ibn Khattab sọ pé hasibu anfusakum qabla an tuhasabu ẹ̀nà ẹ̀dì kọ́ sí sùúrù ayẹ́ náà gbá ń ṣe sùúrù ara yín ìwọ gan láti gbé ẹ lórí òṣùwọ̀n ká tó gbé lórí òṣùwọ̀n gbogbo eléyìí ni àwọn bí táà máa ń wò lẹ́yìn náà inú tó ṣe ká tó ń wò kẹ́ mùsùlùmí a wo àwọn sẹ́ta ń ṣe pẹ̀lú ìlànà tí ànábì mú wá báwo ló ṣe dọ́gba sí pẹ̀lú ẹ̀ ànábì Muhammad sallam ọgbà Ramadan àwọn àfáà jẹ́ àmọ̀ wípé àwẹ̀ ọdún 9 lànábì gbà àwẹ̀ 9 years bó bá gbà àwẹ̀ ọdún kan ó ti tó ọdún 9 ló fi gba àwẹ̀ tó fi hàn sí pé bá a ṣe bẹ̀rẹ̀ rẹ̀ bá a ṣe parí bá a ṣe bẹ̀rẹ̀ rẹ̀ bá a ṣe parí bá a ṣe bẹ̀rẹ̀ rẹ̀ bá a ṣe parí iṣẹ́ tí èyàn ṣe fọ́dún ọdún 9 bó ló ṣe ṣe àwọ̀ bá a ṣe ṣe àbánà ṣe ṣe gbẹ̀rẹ̀ láti wo ìgbà àwẹ̀ ń bọ̀ àwẹ̀ tá gbà tán yìí ó ṣì ń kẹlà ń gbọ́ wọ́n náà kan ti mọ́jọ́ta bẹ̀rẹ̀ wọn mọ́jọ́ta parí wọ́n ti mọ́jọ́ta gbà lọ́dún ẹbí án léèrè sọ́dọ̀ ànábì náà ti rí sísúnà ànábì náà nù àbẹ́ni mọ́jà ànábì lọ́ni àbẹ́ni mẹ́sìn ànábì lọ́ni ṣe ń tọ́lọ̀ òfin hàn wọ́n àdófin ànábì ló fi hàn wọ́n ẹ má jẹ́ àtàrà wa jẹ́ ọ̀rọ̀ oṣù ètò ọ̀dọ̀ Ọlọ́run ni ẹnìkan ò lè dágbọ́n Ọlọ́run lónìí kò sẹ́ni tó mọ̀ oṣù oníjẹ́ 29 inú oṣù méjèèjìlá kò sẹ́ni tó mọ̀ ìjíjẹ́ 30 gbogbo ẹ̀ ilmuhu inda Allah alimul ghaibi wa shahada ọba tó mọ̀ kọ̀ tó mọ̀ gbọ́dọ̀ ẹ̀ lọ́wà ìwà máa sọ pé ìjọba ìlà bẹ̀rẹ̀ ìjọba ìlà parí ìkọjá àlà ni àìmọ̀wọ̀n ara ẹni ní yẹn láti mọ̀wọ̀n ara ẹ̀ ṣùgbọ́n yìí ti dàrú yìí ti bàjẹ́ àwọn èèyàn ní mọ̀wọ̀n ara wọn á sì máa pọ́n wọn lé àwọn yóò máa kan súnà lápùpù á sì máa pọ́n wọn lé wọ́n máa yẹpẹrẹ tí ànábì wọn á sì máa pọ́n wọn lé àwa di gòlúgòlú adi fọlúfọlú tàbí pé látàkúnú ìmáà àbí ẹgbẹ́ ọjọ́ gọlúgọlú pé táyẹ̀ bá ń ṣẹlẹ̀ náà máa ṣe táyẹ̀ bá ń ṣe máa ṣe dára jẹ́ máa ń sàbẹ́ máa sàbẹ́ láà wọ́n tí inú àwọn fúsàkùn èyẹ dárí àsọ́tọ̀ gbogbo ilé ìlànà láti wò ara ń dáàbì sùsù wọn nìyẹn bóò lè mi sí bẹ̀rẹ̀ bóò wọ́n sí bẹ̀rẹ̀ bóò mọ́sálásí bẹ̀rẹ̀ bóò lè kí ó sí bẹ̀rẹ̀ bó ń jẹmọ́ ìṣẹ́ bẹ̀rẹ̀ bó lẹ́sẹ̀ parí rántà wọnà bó ló ṣe súnmọ́súnmọ́ ànábìsó bó ló jẹ́nà sí lẹ́yìn yẹn adùnwà wo ma yashatuna ma Ramadan bó lásì bá Ramadan lò bó lásì rédè Ramadan kí lásì Ramadan dáa nínú ìfaragbolẹ̀wà fọ́lọ́un bó ló ṣe rí bó ní ìfaragbolẹ̀ fọ́lọ́un ṣe rí gbogbo ẹ̀láyẹ̀wò lẹ́yìn náà a wo ìkára másìkí àwọn mùsùlùmí ní Ramadan tó lọ yìí bó ní ìkára másìkí wọn lórí kásìn ọlọ́ọba nínú Ramadan gbogbo ẹ̀nà láti ògẹ́ mùsùlùmí ẹ̀rí gbogbo eléyìí ó ṣe pàtàkì lẹ́nà wo àwọ́dá ajá àfẹ́ẹ̀sìn tí ń bẹnu wa tó pé ó ní àwọn halakọ́tù ilmiya
àwọn àpagbó ìmọ̀ ọmọbẹ̀nu wa tó ní alaqat tafsiriyya ìpagbó tafsir kí la fáwọn èèyàn irú ọ̀rọ̀ olàbáwọn èèyàn sọ ààrẹ náà wò sọ́rọ̀ tó mú àǹfààní wá bọ́rọ̀ tí ó mú àǹfààní wá gbogbo lè pátá òun náà ń pè ní at-taqyim wal muhasaba evaluation and accountability yẹ́láwà áwò gbogbo dáa sí sọ yìí kìí ṣe àrùn inú àrùn ojú ni gbọ́nà láàrí àmì ń bẹ throughout Ramadan afá ni wọ́n àkọ́yàn lẹ́kọ̀ọ́ kankan wọ́n ń bá tàwọn èèyàn jẹ́ ni wọ́n ń sọ àwọn èèyàn nù ni tẹ́ẹ̀lẹ̀ tọ́ka pé ìta àsàǹfà nínú ẹ̀sìn rẹ̀ àfàkóbá méjọ tó kó bá wa àmì àṣẹ fàtíwá burúkú fàtíwá tí ó lẹ́sẹ̀ lẹ́ ìdájọ́ ẹ̀sìn tí ó rí bí jókòó sí wọn àṣẹ ní bèkítà ẹ̀rẹ̀ àmì sọ ìjókòó ìmọ̀ di ìjókòó èbú di ìjókòó tó àsíra rẹ̀ ní oṣù àánú oṣù àforíjì oṣù kẹ́ oṣù oríire wọ́n sọ di nǹkan míì máráyé lọ́wọ́ ó ti lọ Ramadan ti lọ ṣùgbọ́n láǹfààní kí a túbá a ní àǹfààní karùnkúwàdà tó pọ̀ bá wá ọba tí ma ń gbà túbá ní Ànábì ní Ọlọ́run ma ń gbà túbá ẹrú nígbàtí ọba tí ma pọ̀ káàkú àti ikú báyìí kálùkọ́ yẹrẹ ẹ̀wọ̀ òkú ní kòkó ní mamanu lẹ́yìn náà nínú ká tó ṣe pàtàkì fún wa yí mùsùlùmí lẹ́yìn Ramadan o náà ni al-qabul kí n táa sí kọ́lọ̀n tẹ́wọ́gbà ọmọ ń jẹ mùsùlùmí sáájú lógún wọ́n ni a máa ń kára máa sì kí kọ́lọ̀n tẹ́wọ́gbà sí àwọn jùsẹ́ lọ kí láàbà ní sẹ́ta sí jọ ìjátẹ́wọ́gbà inú sọ́tù Máídà gbọ́lọ́ bá ń sọ ayà 27 ọlọ́ni innama yataqabbalu Allahu minal muttaqin Allahu akbar ọlọ́n tó bá gbáṣẹ́ lọ́wọ́ èèyàn báyìí tẹ bá wọ́n ti dáadáa ọpáyọ̀ lọ́ni innama yataqabbalu Allahu minal muttaqin tó ń bá gba iṣẹ́ lọ́wọ́ èèyàn ìsìpáyọ̀ lọ́bá mẹ́nu wọ́n gbá sẹ́jọ́ ìsìpáyọ̀ lọ́bá mẹ́nu àgà Ramadan tó pé ìpáyọ̀ Ọlọ́run fi dé Ramadan tẹ́bá wáyà Ramadan láti àyà 183 sí 187 Suratul Baqara àyà 183 nígbọ́nà fẹ́ parí ẹ̀ àbí 183 ó parí ẹ̀ pẹ̀lú takuwa nígbọ́nà wá sọ pẹ̀lú tó wá fẹ́ parí àyà 187 ó parí pẹ̀lú takuwa ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ramadan takuwa ló fi parí ẹ̀ lọ́wọ́ pé bá Ọlọ́run bá gbá àwẹ̀ náà lọ́wọ́ wá takuwa láti wá mẹ́ yẹn ló mú mi sọ̀tàn ẹrú ọlọ́kan náà àwọn ẹni sáájú áàdù sọ̀lẹ̀ nínú àwọn ẹni rí sáájú onímímọ̀ ni olówó ni ọlọ́nkẹ́ ó lo ìmọ̀ rẹ̀ ó fi kọ́ àwọn èèyàn ọdún owó ẹ̀sùn jọ náà lọ ẹ̀mí ẹ̀ wá gùn fàmọ́ rídọ̀ mọ́dàdìmọ̀tì ó wá àìsàn ọlọ́jọ́ dé àwọn ọ̀rẹ́ ọmọ kí ẹ̀ wọ́n máa bẹ̀wò lóòrèkóòrè bàtàtà yẹ́ omi zàrò ní ọjọ́ wọn lọ bẹ̀wò fọwọ́jàdú yẹ́pkì nígbà wọn lọ bẹ̀wò lọ́jọ́ kan àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àtọmọ kí ẹ̀ wọ́n bá ti ń sunkún
wọ́n ní máa yóò kíkà ìrẹ́ àfáàwà ìrẹ́ ọ̀rẹ́ wa kí ló ń pa ẹlẹ́kún ààrí pé ọ̀tọ́kọ̀ ọmọ sọkún látara tó gbésí láyé alamta nasa tí a bá lè yàn kọ́ yànkí ọkọ̀ àwọn yànkí tí a bá lè yàn máa yàn náà fílà òsẹ̀lẹ̀gbẹ̀ wà tàṣàdáktà bí kádà wà kádà tí a bá ní kéèyàn yọ sàká ó tó ṣe sàárà ó náwó òsẹ̀lẹ̀gbẹ̀ wà hajjata kádà wà kádà wà ìtàmàrta kádà wà kádà afẹ́ ma lè mọ iye ọdún tó fi ṣe ájá tó múra wọ́n kàwọ̀ ẹlẹ́ fún oníṣọ̀dákìtì máa gàdàbùtù odólẹ́sọ̀ ìparọ́ a máa tàṣìmà òun qawla rabbina azza wa jalla sẹ́yìn ẹgbàgbé ní sẹ́ẹ̀pẹ́ mọ̀ní sẹ́ẹ̀pẹ́ ẹgbọ́rọ̀ lọ́ni innama yataqabbalu Allahu minal muttaqin ọlọ́run ló mọ́ ń gba sẹ́lọ́ ẹbá páyọ̀ ọlọ́run wa ana la adri ana minhu am la mi ò mọ̀ bóyá mọ̀ wà nú àbí mo sí mẹ́ hadha ma yubkini ìtí ń pa mi lẹ́kùnù tó mi ọmọ bóyá mọ̀ wà nú àti à ń sọ ìyà mi ò sí mẹ́ àwọn kìí gbára lẹ́sẹ̀ wọn ìyẹn ní àìlè rọ́dí alátàlá ní àjàbílẹ̀ Mas'ud tí wọ́n náà bá ti parí báyìí tí Ramadan bá ti délẹ̀ báyìí ya khurujani wọ́n bọ́ síta ẹni wọ́n lẹ́ta ṣàrí ọmọ sí èmí o mọ́lùmọ́ kúbúlù fanuani táà ní ọlọ́ọ̀bá gbáṣẹ́ rẹ̀ kákíkó oríire congratulate wọ́n máa sọ rere o ọlọ́gbà Ramadan nẹ́tẹ̀ ẹ̀rì wọ́n mọ́ ní mahrum fanuazi táà ní ọlọ́ọ̀bá kọsẹ́ rẹ̀ sí lọ́rùn kabakẹ́dùn bá ṣe bẹ́ẹ̀ ni ọ̀fọ̀ bá ṣe kẹ́dùn wọ́n ma káàkiri bẹ́ àmàtàlọ́gbàṣẹ́ rẹ̀ káàkiri oríire tàlọ́gbàṣẹ́ rẹ̀ lọ́gbà káàkiri àánà ọmọ túrẹ̀ láìfí ma ṣe fàárí ayé ma ṣe fàárí pẹ̀lú pé mo ṣe nǹkan báyìí Ramadan ẹ̀mọ̀ yẹn tí mo bọ́ ní ẹ̀mọ̀ tí mo ránṣẹ́ lọ sí múra ní ẹ̀mọ̀ yóò tí mo náà láà innama yataqabbalu Allahu minal muttaqin ẹn bá pàwọn náà ma ń gbáṣẹ́ rẹ̀ al'ana minhum sí wọ́n bẹ́ sí mẹ́bẹ̀ ìbéèrè láni ìyẹn láàbí máa ṣe fàárí pẹ̀lúṣẹ́ ìrọ̀dá sí láàbí ní gbàtàn jẹ́ pẹ̀lú pẹ́pẹ́pẹ́rọ̀dá sí Ramadan ìyẹn ló bí dùá àwọn ẹni ìsáájú fòdí oṣù mẹ́fà wọ́n ma tọ́ pé Allahumma taqabbal minna innaka tas-sami'ud du'a ìrẹ́ Ọlọ́run taqabbal minna gbà lọ́wọ́ wa qiyamana ìlẹ́lẹ́májú wa siyamana àwẹ̀ wa sadaqatina sàrádá-ṣe tilawatana alùkwánàtàké àti bẹ́ẹ̀ lọ odò oṣù mẹ́fà láwọn ẹni sáà máa fi tọrọ kọ́lọ̀ gbàṣẹ́ rẹ̀ lẹ́yìn Ramadan lẹ́yìn oṣù mẹ́fà wọ́n wá yí àdúwà padà sí Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn lọ́wọ́ anẹ́gà àti ẹ̀kúsàdúwà wọ́n sì àdúwà kọ́lọ̀ gbàṣẹ́ rẹ̀ àwọn fóṣù mẹ́fà lẹ́yìn oṣù mẹ́fà ìrọ̀lọ́ Ramadan tí ń gbọ́jọba wà láyé súnà àwọn ẹni sáájú súnà sálàfínà sọ́ọ̀lì ní ẹjíká náà mú kámú lọ́kùnkúndùn ìyàwó àmì wá ń bẹ àmì máa ń bẹ tí a máa gbọ́lọ́ gbáṣẹ́ rẹ̀ yà àwọn àfá ní àmì fún wọ́n wo àkọọ́lẹ̀ Al-Qur'an wọ́n àkọọ́lẹ̀ súnà àwọn àmì ń bẹ
tàbá ti rí lẹ́gbà Ramadan tán wọ́n pè ní alamatu qabul Ramadan. Wọ́n ká lóṣìíṣìí nínú ẹ̀ àkọ́kọ́ tí ẹ̀mọ́ gbẹ̀lágbàjá tó gbá àwẹ̀ rẹ̀ àmì àkọ́kọ́ adamu ruju ila dhanb ba'da ta'a, ká má padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ lẹ́gbàtà ti sílọ́ bá ní Ramadan. ẹn tí mú tí fọ́ tí rẹ̀ ó sì ń fi sínú tó Ramadan kó má padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. tọ́ ẹgbẹ́ àpadà sínú ẹ̀ṣẹ̀ dáa ti ń ṣẹ̀ kí Ramadan tó dé mọ́ Ọlọ́run gba Ramadan wà ní tàbá ti padà síbẹ̀ Ọlọ́run gbá ní. ẹlẹ́ẹ̀kejì al-wajal wal khawf min adam qabul amal, kẹ́rù máa bà wá nínú ẹ̀mí wa ẹ̀rù pé àbọ́lọ́ ń kọsẹ̀ wálẹ̀ tó náà sì gbàsẹ̀ mi báyìí. tó bá ti ń wà lẹ́mí ẹ̀mẹ́ tí ó máa gbé Ọlọ́run ti gbà àmì ní Ọlọ́run gba Ramadan yẹn. ẹlẹ́ẹ̀kẹta at-tawfiq ila amali saliha ba'daha, kọ́lọ̀n wá jẹ́ ká tó máa rí sẹ́ẹ̀rẹ̀ sí lẹ́yìn kọ́lọ̀n tó bá wọn sẹ́ẹ̀rẹ̀ rọ̀ alọ́ lẹ́yìn èkí ìdùwà tẹ́lẹ̀ ọba ń ké ìdùwà èkí kìyàmùlé lẹ́hun ké kìyàmùlé ọlọ́wà bí sẹ́ẹ̀rẹ̀ ó fi rẹ̀ lọ́rùn sí Al-Qur'ani tó kéde Ramadan tó pọ̀jú tó máa ké tẹ́lẹ̀ lọ Ọlọ́run gba Ramadan náà. ẹlẹ́ẹ̀kẹrin istisghar al-amal wa adam al-ujub wal-ghurur bihi, ká fojú kéré gbogbo tá sínú Ramadan kó má tóbi lójú wa, ká fojú kéré ká má gbà tán jẹ pẹ̀lú ẹ̀, kí ìjọrin lójú ìgbẹ̀rẹ̀ má pa pẹ̀lú ẹ̀ Kùránì mẹ́rin mọ́ parí, Kùránì márùn mọ́ parí, kódà mẹ́wàá ni mo ké ìfojú kéré sẹ́ wa ká sí kó má jọ wá lójú ká má gbà tán jẹ bẹ́ẹ̀. lẹ́yìn náà ẹlẹ́ẹ̀karùn pọ́pùtọ́ àti wàkàrùn màṣíyà oníká nífẹ̀ẹ́ ìfẹ́ ìmáṣetọ́lọ́nsì kí ẹ̀ṣẹ̀ máa kọmọ kó àníra pípé mọ́ fẹ́ sí ìlànífẹ́ sí mọ́ fẹ́ gbọ́sọ̀ ìlànífẹ́ kẹsẹ̀ máa kó àníra. ẹlẹ́ẹ̀kẹfà àrọ̀já wọ́kẹ́fẹ́ àdúwà, kí a máa ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, ká máa ní hope nínú Ọlọ́run, ká sì máa pọ̀ládùá pẹ̀lú Ọlọ́run iṣẹ́ tí mo ṣe lọ mọ̀ pé pẹ̀lú ìgbìlọ́dọ̀ ọgbà náà káwà máa tọ́ àdúrà pẹ̀lú ẹ̀. ẹlẹ́ẹ̀keje ọ̀nà ni at-taysir ta'a wal-ibta'ad ma'siyah, kọ́lọ́run rọ dá ìgbọ́rọ̀sọ́lọ́run lẹ́nu gbogbo nǹkan tí máa rí bákan lẹ́mìí tẹ́ni bá ṣe wá sí wọn kọ́lọ́run wá rọ̀ wá fún ìmọ̀tẹ̀láṣẹ Ọlọ́run kásì máa jìnà sí ẹ̀ṣẹ̀. ẹlẹ́ẹ̀kẹjọ kẹfẹ́rẹ́tò istighfar kápọ̀ ní àforíjì astaghfirullah wípé gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n bá parí iṣẹ́ rẹ̀ wọ́n á fi istighfar tẹ̀lé. tẹ́nà bá wọnú Suratul Baqara gbátọ́lọ́n sọ̀rọ̀ sí hajj láti àyà 197 tẹ̀lé àyà 200 ẹ̀rẹ̀wẹ̀ gbẹ́ bá parí sáájú ẹmà rántí ọlọ́ọ̀bá ẹmà tọrọ àforíjì. pẹ̀pẹ́ mọ́rọ̀bọ̀dá múnà àbìlàsí tó bá ṣe ó túbà fún ẹni ní ọjọ́ Eid ọdún báyìí ìjọ sọ̀gbọ̀ a ní ẹmà gbàgbé istighfar istaghfiru rabbakum torí díẹ̀ kápọ̀ ní àforíjì má tọrọ àforíjì. ẹlẹ́ẹ̀kẹsàn al-mudawamatu aládá máa lè sọ ẹ̀dẹ̀ òun náà ni ká máa yẹ ká máa gbò lórí iṣẹ́ rẹ̀ ó dàpọ̀ kéré anábé níṣẹ́ tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù níṣẹ́ tàà sí gbogbo ìgbà ó dàpọ̀ kéré ká kọ̀tínú. eléyìí min alamati qabul Ramadan min alamati qabul amali salih, nínú àwọn àmì pé Ọlọ́run gba Ramadan lọ́wọ́ wa ni, inú àwọn Ọlọ́run gba ṣẹ́rẹ̀ wa ni, abẹ́lọ́gbà Allah gbogbo ń dáa sí ní Ramadan Ọlọ́run kó gbà lọ́wọ́ wa, Ọlọ́run má dáwà láyà kátọrọ àforí Ọlọ́run fúrẹ́ síwájú. Allahu Akbar, Allahu Akbar.